àforíbalẹ̀ f'Elédùmarè ọba ní kùtù ká tó jata ká tó mú mi ká tó jòun gbogbo ká tó forógbó sẹ́nu àtújúbà f'Elédùmarè ọba àkọ́dá ìbà lọ́wọ́ gbogbo àwọn àwòrò ṣàṣà tí ń bẹ níkàlẹ̀ lọ́kùnrin àtòbìnrin kó ń gbogbo tó máa ṣe lákàáyé o ìbà rẹ o ìbà lọ́wọ́ Ògún lákàáyé o sì máa lè ọrùn èṣù láàlú ògiri oko àríbà lọ́dọ̀ rẹ iye mọ́já o ìyá mọ̀ òkun gbogbo ńlá késíká tó lè so ń gbogbo ìfárọ̀ wáyé o ọ̀run mi làrọ̀ wáyé Ifá tí ọba ń bẹ lókun ọ̀rọ̀ wáyé Ọ̀rúnmìlà bọ́ ọba ń bẹ lọ́sàmù ní ọ̀rọ̀ wáyé bọ́ ọba ń bẹ níbi ojúmọ́ tí mọ́ máa dárí hunrun mọ́ ní kọ́ sáré tètè kọ́ wá jẹ́ wa wọ́n ní kó ń gbogbo bíi kábìlẹ̀ léèrè ọ̀nà ni o Hamidu awo funfun o forí gbálẹ̀ ó forí gbòde ó wá àtọ̀nà ó ní kóhun ó fi fábèrè ohun gbogbo lórí ìṣẹ̀ṣe ilẹ̀ Ifá wọn ni ó má fòwúrò ló fọ́hùn ohun gbogbo bí bá ń bẹ lọ́nà ni ó tàn mọ́lẹ̀ sí kálẹ̀ èrò ohun gbogbo ṣe ní takọtabo ọkùnrin ń bẹ níkàlẹ̀ obìnrin ń bẹ níkàlẹ̀ ọmọdé ò gbẹ̀yìn àgbà ò gbẹ̀yìn ká tó lè béèrè ọ̀rọ̀ lọ́wọ́ fa Ọ̀rúnmìlà ó dábọ̀ fi èdénú kó fi èdè gbogbo ara mọ́fò lòlò fáwọn gbogbo ohun tí bá ń bẹ lọ́nà ni ó járí o òbí ìjà o ọba àwo funfun lè àjàrà o òbí ń já tápà lè pé lálẹ́lú ọmọ ya ọmọ ṣàkà síkìnì tápà ṣẹ̀ṣọ́ ọmọ ẹlẹ́jà púpọ̀ ní kòkò ilẹ̀ o kábíyèsí borí àrí àpèsìn láàfin Àwo Funfun lu Àjàrà gbogbo ládéládé tí ń bẹ níkàlẹ̀ gbogbo lóye lóye èmi kọ́ ọmọ tápà lè pé lálẹ́lú ọmọ ya òbí ìjà ọmọ afàmùsẹ̀lù tápà molùgódó mo mú wọlé ọ̀ya èrò sì ń gbà wọn gbọ́dọ̀ wẹ̀yìn wò tápà lè ń pé lálẹ́lú ọmọ ya ọmọ ṣàkàṣíkìnì ìtàpá ṣẹ̀ṣọ́ ọmọ ẹlẹ́ja púpọ̀ ní kòkò òbí ń já olóòrẹ́ olúbísí ọmọ ẹranko yáyò tápà molùgódó mo mú wọlé ọ̀ya èrò sì ń gbà wọn gbọ́dọ̀ wẹ̀yìn wò agbẹ́gun ló ní gbowó èèyàn tí ó gbowó olúwa rẹ̀ gbọ́dọ̀ gbẹ́gun nù nílé bàbá tó gbé bí ọlọ́mọ èmi ṣe tápà mo ṣe gúnú lákìjọ òṣìmí ọgbọ́dọ̀ wọ bàtà agbẹ́gun ló ní gbowó èèyàn tí ó gbowó olúwa rẹ̀ gbọ́dọ̀ gbẹ́gun ní lápàlẹ́ gbé bàbá máa ta àpàdélé bàbá máa ta àpàdélé o bàbá máa ta àpàdélé bàbá máa ta àpàdélé o ìgúnnú dá láti ìbájọ rẹ bàbá máa ta àpàdélé bàbá máa ta àpàdélé Àwo Funfun bàbá máa ta àpàdélé o. àwọn ètò mi jẹ́jẹ́ kí n bá tẹ̀lé o àwọn ètò mi jẹ́jẹ́ kí n bá tẹ̀lé o ọmọ tìrí gbòdògbòdò kí n bá tẹ̀lé gbòdògbòdò lẹ́dẹ̀ẹ́dù ọmọ ọ̀sá lọ́jọ́ ọjà pàpà kúrẹ́ pé àwọn ọmọ bára òní wọ́n ní àwọn òṣìṣẹ́ òdù tó òun sọ̀kọ̀ afárá òun yìí sọ̀kọ̀ lọ́jọ́ ọjà pàpà kúrẹ́ pé lẹ́dẹ̀ẹ́dù ọmọ ọ̀yà bá a bá lóṣù òun náà bá a bá bára òní ó wá pẹ̀lú pẹ̀lú òun ló ní wọ́n sì kápá wọ́n ti lẹ́dẹ̀ẹ́dù ọmọ ọ̀yà. àjẹpọ̀ tí mo bínú. àbúrò ọtí ń bínú. bínú sẹ́. kí n gbogbo eléyìí. àlọ́ ti ń bínú. ẹ bínú. ẹni agbójú òkúlẹ̀ òjò ní agbá. inú tí ó kún fọ́. ajítòtò ní ẹ pápá rẹ̀ dà kẹjọ ọmọ jẹ́ ajítòtò ní ẹ pápá rẹ̀ dà. ìlọ́mọ ẹ má jẹ́ ń kú ikú mi ò dá lásìkò yìí ẹ wò mẹ́ta ni wá ọmọ ìyá àwọn méjì ti kú èmi nìkan ló ń bọ̀. ìbá kiri ẹ̀ nílò ẹ̀ tẹni tá à ń wí ìbá fẹ́ fọwọ́ òkun nílẹ̀ ẹyẹlé ni kí wọ́n wá wọn já sí látàǹpàkò jẹ́jẹ́ ẹyẹlé bá ti gan gẹ́gẹ́ bí òká wà ní àtàǹpàkò rẹ̀ ẹlẹ́rọ tù ní ìrọ̀wọ́ rọrùn ní ọlọ́rẹ̀ bólódùmarè. ẹ ti gbọ́ o ẹ ti gbọ́ o ẹ má ṣèṣe àbíkú tí solóògùn dèké.
ebi ni. Bàbá jọ̀bọ́dà. Àwọn bàbá náà. Legal, Kids Now Media and TV, online television. Oh, shaking, oh, Lord God. Ojú òní kan bàbá yín kó fẹ́ẹ́rù mọ́lé. Ojú òní kan bàbá yín kó fẹ́ẹ́rù kàbúkà. Ojú òní kan bàbá yín kó fàbúrò rẹ̀ ṣàyà nínú ilé. Ìmọ̀tún ẹlẹ́rìí mọ̀sà, ọmọ ẹlẹ́wù wọ̀nyí tó bá wọ dúdú, àtúwọ̀ funfun. Ìmọ̀tún ọmọ ká ẹni kan dúró, ìmọ̀ràn ẹni kan ojú ọ̀gbọ̀rọ̀. Ọmọ wákù bẹ́ẹ̀ bá fẹ́ wẹ̀ lọ sójú ogun. Wọ́n ní ẹ̀wá kó dẹ, wọ́n ní ẹ̀wá pa bàbà, wọ́n ní ẹ̀wá pa àwùsárí. Wọ́n fi ń jìmọ̀ ọ̀dọ́ ìmọ̀tún ẹlẹ́rìí mọ̀sà. Lélẹ̀ torí ọmọ ewé ìdákọ̀gbà. Ọmọ tí kò tó kóòtù mẹ́fà nílé aláró ọ̀gbọ̀dọ̀ rẹ̀. Kòtò wọn gbọ́dọ̀ pọ́n dànù. Ìmọ̀tún ọmọ akówó lárẹ́rú. Ọmọ àbíkì lásàrà wọ̀fà. Nílé bàbá tán pé bí ọlọ́mọ. Ẹnì kan tó bá ta lọ́ba bí ó bá kú. Bọ́ bá dogun ọdún. Wàá móró nípa ọdún lọ bí iṣu. Ìmọ̀tún ọlẹ́rìí mọ̀sà. Bẹ́ẹ̀ tí wù Ìbàdàn. Bẹ́ẹ̀ lẹ́mọ̀ ọwọ́ yọ. Bí bàbá yẹn ti wà aráalé. Tí wọ́n wà lóko. Ìmọ̀tún ọmọ ọgbà ẹni kan lóró. Ìmọ̀ràn ẹni kan tọ́gbọ̀rọ̀. Ọmọ àkókò jà òjòjò lọ. Ẹni bá rálẹ̀ ẹnu kó sáré bàbá tán pé bí ọlọ́mọ. Ọmọ ọba nìkan ó sì pàkiri. Ọmọ ọláyìnbó rẹ̀. Ìlẹ́ ooo. Àgbo àtọ́ o.
àtọ̀ àgbónílé bàbá tó tó bí ọlọ́mọ ọba ìlérí alára àgbò ilé o olórí kan tí mo fẹ́ kọ fún ẹ tó máa ń kọ lóde bàbá tó tó bí ọlọ́mọ. ẹ̀tọ́ ọmọnìkejì tó wà lọ́wọ́ ẹ tètè dá padà torí ẹ̀san AKEWI. bẹ́ẹ̀ ni o ẹ̀san òkè gúnugún ẹyẹ òkun àlùkò ẹyẹ ọ̀sà bá a bá jòun gbé ká má jòun gbé adíáfúnrúdìn akíṣọlá mátàgbàmọ́lẹ̀ one tó ń ké tantan láti inú agorodẹ pèdè kìlọ̀ ìwà nínú rẹ́kọ̀dù aṣíniníyèpè ní sàkíyèsí fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀. àwọn olóṣèlú wa àwọn tẹ́ ń ṣe ìjọba lé lórí gbogbo pọ́n ṣẹ́yìn náà ń fún wọn lẹ́tọ̀ọ́ bó ṣe tó àti bó ṣe yẹ. audio cd àti vcd fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ tí wá jáde sórí igbá o lagodo solid foundation theatre and media concept ó sì ti wá wà káàkiri gbogbo ilé ìtajà tó ń ta quality audio cd tó fi mọ́ vcd nílẹ̀ yìí àti lókè òkun. bákan náà audio cd tó fi mọ́ vcd kájọ gbé e sókè àtọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀ náà sì ń ta wìtìwìtì lórí igbá láti wá jẹ́ alágbàtà fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ kájọ gbé e sókè tó fi mọ́ ọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ pè nọ́mbà yìí 08089467651 tàbí 07069142741. ẹ̀jẹ̀ afẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ káyé ó lè rọrùn fún gbogbo wa.